البارز أنواره تتلألأ وشموسه نحو العلا تتعالى. أعوذ بالله من الشيطان الرجيم. آمين. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك على الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. آمين يا الله يا مجيب الدعوات. آمين يا الله. gẹ́gẹ́ bí ìjókòó ṣe rí. حياكم الله. bí táìmù bá wà nílẹ̀ òun ni pẹ́sipẹ́si ó pọ̀ lérí fídì àmọ́ bí o bá sí táìmù mọ́ wọ́n bá ti ń fọ́n páàsì báyìí tètè mọ́ tíṣọ́ọ̀tì bọ́ ni kò sáyè pẹ́sipẹ́si mọ́ láyè táwọn àgbàlagbà wà. حياكم الله. wọ́n níbi tí striker bá pọ̀ sí ìwọ̀nba ni wàhálà tí yóò ṣe. ìjókòó tí bàbá bàyá bá wà. أدام الله حياته. Maulana Sultanul Wa'izin. أدام الله حياته. kò sí wàhálà ńlẹ̀ mọ́. nínú àwọn striker tó ti gba kọ́ọ̀pù tó pọ̀ dáadáa tọ́pọ̀lọpọ̀ jọ wọn lójúmọ́ òun náà wà. أدام الله حياته. ìjókòó táwọn bàbá wa bàbá lágbàjì wà. أدام الله حياته. láti àná wá dè ní tílé náà ó sì tú tí ó sì ní tú láyéláyé. إن شاء الله. gbogbo tí ń fi lọ́n láyé wí kan fi náà ni. àtàbá kanrankanran àtàbá kẹrinkẹrin kéwú náà sáà ń gbogbo ẹ̀. حياكم الله. ìmọ̀ kò sì kéré fẹni tí bá ń wá mọ̀ tuntun nú ayé rẹ̀. akínyìn bàbá أدام الله حياته. bàbá Yasin أدام الله حياته. bàbá wa Asadu Zaman أدام bàbá wa الله حياته. Fẹ́fẹ́ أدام الله حياته. bàbá wa Lágbàjì أدام الله حياته. bàbá wa Al-Arabi. أدام الله حياته. gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ má bínú bí kíkí wọn ò bá kárí náà bí kíkí wọn ò bá kárí ẹ dákun ẹ bá gbà bẹ nítorí àsìkò gbogbo ẹbí wa nílé ńlá tá a wà yìí ilé wa ilé ìpìlẹ̀ ilé Arádẹ̀mí gbogbo wa láti òkè dókè mo gbé kíkí náà mo sì pín kárí nítorí tọ́lọ́hun ẹ dákun ẹ bá ń gbà bẹ̀ ọlọ́run má jẹ́ kí irú oore yìí ó jẹ́ àṣemọ́ nínú ilé wa. آمين. èyí tá a sì ṣe lé ní ọlọ́mọṣá fọlbọ́kà sí. آمين. mo wá kí bàbá àgbà Maulana Sheikh Abdullah bàbá wa ọlọ́nkẹ́mi أدام الله حياته. bàbá Alárádẹ̀mí أدام الله حياته. gbogbo ọkọ̀ yín ló ròyìn púpọ̀ ó ròyìn láti tipẹ́tipẹ́ wá táwọn èèyàn ò tí ì dá nǹkan mọ̀. حياكم الله. nígbà táwọn èèyàn tún dá nǹkan mọ̀ náà tán wájú náà sì tún bá yín. الله. lásìkò ìgbà tí ìgbà dìlítì àwọn èèyàn dé yìí ìwọlé bàbá wa máa dìbò. أدام الله حياته. ẹ dákun ẹ bá ń ṣe ṣéwù dáadáa. شيخ. ìwọlé bàbá wa Imma Taqwa أدام الله حياته. Imma Al-Qadiri. أدام الله حياته. ìwọlé bàbá ń Bariga. أدام الله حياته. ìwọlé àwọn jankan-jankan. لله أهل ó ti ṣe é dábàáhùn. وأهل الله أخيار. gbogbo àwọn afáwa tí wọ́n ṣe MC fún wa afáwa Yára أدام الله حياته. afáwa Jẹ́túmọ̀bí أدام الله حياته. afáwa Dr. Alkali أدام الله حياته. hayakumullah. لله قوم وهم في الناس أبرار. afáwa àgbà
bàbá wa mukaddamu àgbà أدام الله حياته ìkàlẹ̀ yìí gbogbo yìí la kí lápapọ̀ gbogbo àwọn ẹlẹ́hà wa nínú ilé tẹ́ ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún àwọn bàbá wa nínú ilé ọlọ́run ní bá fi ilẹ̀ láyéláyé آمين gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kò sẹ́ni tá a kì í gbogbo àwọn ọmọ wòlímọ̀ lápapọ̀ ọlọ́run mọ́sàjẹ́ kálíbákà Al-Kùránì tó kárí yín sí i. آمين ìfẹ́lẹ́ yìí ìfi ń rosẹ̀dẹ̀ àwọn bàbá wa máa dìbò afọ àwọn àgbà yára tí ìdílé bá ṣẹlẹ̀ lẹ́yìn fèdì rẹ̀fúrí máa ń pọ́ọ̀sì táìmù ni eléyìí ò sínú táìmù tẹ́ fún mi o ẹ pọ́ọ̀sì ẹ o. لله فينا bàbá wa sì ń jókòó lọ́wọ́ ẹ pọ́ọ̀sì táìmù ẹ fi kún ẹ́sìkà táìmù. رجال عند صحبتهم ó yá yí ọmọ yìí. ذاب الحبيب وهم في الليل أقمار bàbá wa àfa wa olórí ọ̀dọ́ رحم الله jẹ́kùmà pẹ̀lú gun ọlọ́run oore náà máa pọ̀ sí i. قوم رداهم bàbá wa gbà arádẹ̀mí رضا رحم الله حياته àti màmá wa gbà arádẹ̀mí nínú ilé رحم الله حياتها irú dùnú báyìí òun lẹ́ẹ̀mọ̀ rí títí láéláé. آمين رضا الرحمن يا زمري ó dà pé jókòó yìí ti padà báláǹsì padà. وليس فيه wa aláàánú ayé kò ní رحم الله bàjẹ́. حياته آمين bàbá wa gbà ọlọ́nkẹ́mi أدام الله حياته ọ̀nà méjì náà lọ̀rọ̀ mi ó pín sí. alákọ̀ọ́kọ́ òun ni ká ṣàdúà fún yín. bí nǹkan bá ń ṣe gbogbo náà ládùúgbò kò gbọ́dọ̀ ṣe transformer o. الله ọ̀pọ̀lọpọ̀ ilé ni ó bọ́ sínú òkùnkùn. حياكم الله bí nǹkan bá ṣaláàánú rẹ ògo rẹ ó pẹ́ńpẹ́ńdì. nítorí jásí pé tí òkèlè rẹ ò bá láta lérí tiẹ̀ náà ò ní láta. الله èèyàn kan péré tí ìdílé kan máa wò tá a máa wò lójú tọ́kàn wọn ó sì máa balẹ̀ pé tó bá jáyé yìí o tí ìyàwó bá ti jẹ lágbádá ìyàwó ní tọ́sí wa nulẹ̀ òun lọ́lọ́ ń ṣe yín. الحمد لله àdúrà tí wàá ṣe nìyí òun ni àdúrà tí Sayyidina Ali كرم الله وجهه karramallahu wajhahu òun làdúrà tó ṣe òun náà níbi sàdúrà fún bàbá wa àgbà ọlọ́nkẹ́mi رحم الله حياته adamallahu hayatahu. رحم الله حياته alákọ̀ọ́kọ́ ń bẹ̀ afaani zuktul mararati kullaha زقت المرارات كلها Sayyidina Ali ó ní gbogbo ibi tí kòrò pín sí lòun ti tọ́wò torí àti ń jẹ ọlọ́wọ́ òun àwọn kan ti jẹ ewé yá ìyá tí sẹ́ ń jẹ wọ́n tó ń pariwo kí wọn ewé yá ti roundabout láyé àwọn kan gbogbo oríṣiríṣi style tí ìyá máa ń lẹ̀ òun náà ti hẹ́ẹ̀dì bó ṣe wá ṣẹlẹ̀ sí Sayyidina Ali náà nu ó ní kò síyà tó wù ó tí ì tọ́wò ni Abdulwazi حياكم الله زقت المرارات كلها má jẹ́ ń já ọ lẹ̀. وزقت الطيبات كلها bá a ṣe wá tọ́ gbogbo tó kọrùn náà gbogbo tó dáa náà lòun ti tọ́wò gbogbo tó dáa tó ń wá tọ́wò yìí ọmọ yìí sámúnà rẹ lọ ni. وزقت الطيبات كلها wọ́n dò máa ṣàdúrà díẹ̀díẹ̀. فلم أجد من العافية falam ajid shay'an amarra min al-afiya. فلم أجد شيئا من العافية wọ́n ti fẹ́ gba ara rẹ̀ wọlé nù. dákẹ́ èmi náà ti dira tó kú lé. حياكم الله wọ́n ní gba ara rẹ̀ mú mi ìtàláwa gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ní ń bẹ lérí mi. zuktul mararati kullaha wa zukutu tayyibati kullaha falam ajid shay'an amarra من الطيبات falam ajid shay'an alazza min al-afiya. àfa lóhun ti tọ́ gbogbo tó dáa wò
kò sí nǹkan kan tó dùn tó ìlàlàáfíà bàbá kò sí bí owó ṣe lè pọ̀ lákàntì tó bọ́lọ̀ bá di àrùn sí ọ chicken change lówó wọn yóò ní rí sí nǹkan kan o nínú tó yára bírèèni àkáǹtì jù tí ó dàbí ìgbà tí yóò ní nǹkan kan òun láàárẹ̀ gbogbo tí ń jára àárẹ̀ ọlọ́run má kọjú ẹ̀ sí i. àmín. gbogbo ẹni tí ń bẹ láàyè tí ò bá sàmì àfúrásì díẹ̀. àmín. alákọ̀ọ́kọ́ nù ni mo fi ṣàdúrà fún bàbá wa àgbà ọlọ́run kẹ́mi. zukutu al-mararati kullaha. ọmọ yìí ò sì bẹ̀rù ọlọ́run mo ti tù ojú àgbò yìí kọ́ ló wà ní ẹ dákun ẹ bá ń dá padà ó yá padà. zukutu al-mararati kullaha. alájì mo ti tù kàyí tó tẹ̀lé. falama ajib atiyaba min al-afiya. ọ̀gá mo ti tù kàyí tó tẹ̀lé. falama ajib alájì kàyí tó tẹ̀lé. mahalikul rijali fi falafil. àwọn aṣọ ibùdó bayani pẹ̀lú ògùn ọlọ́run ní kò wá rí yín bàbá délé. gbẹmí débẹ̀ ó gbẹmí lọ bí kankan lé ní o èmi ní ń gbéra mi lọ báyìí. mahalikul rijali. ibi àdúrà náà mo sì wà. zukutu tayyibati kullaha. zukutu tayyibati kullaha. ajid shay'an alazza min al-afiya. فلم أجد شيئا ألذ من العافية. فلم أجد شيئا ألذ من العافية. àgbà ọlọ́run kẹ́mi. دام الله حياته. gbogbo ń tàn rí lára yín lóore wọ́n lẹ́ni tó ní owó tọ́lọ́ ń sì kẹ́ kó lè mọ true love kò sì lè mọ ìfẹ́ òdodo. bàbá ní dèdé àsìkò tẹ́ wà yìí ìgbàdúrà ìfẹ́ òdodo fún yín kẹ́ mọ́. ìdí rẹ̀ ni wípé ẹni tó bá dáa fún tọ́lọ̀ ń bá fẹ́ fi ìfẹ́ òdodo hàn pé àwọn wo ló nífẹ̀ẹ́ rẹ̀ jù àfi kó dáa padà lọ bí títí ń bọ̀. kọ́lọ̀ kọ́kọ́ gba ntí ń dún lọ́wọ́ rẹ̀ náà. ẹsẹ̀ girigiri ilé àjòfẹ́ tajà tanrẹ ní òkú bẹ́ẹ̀. ẹni wá chájì ilé rẹ̀ kò túmọ̀ fẹ́ iná ayé rẹ̀ tó tàn ní. jẹ́ kí náà ń kú wo bí o bá ní yọ chájà. gbogbo bó ṣe kún tó yìí bàbá owó epo pọ̀ táwọn ayé fẹ́ lá owó mi náà nífẹ̀ẹ́ máa dúpẹ́ pákì kankan nífẹ̀ẹ́ lára rẹ bá ìkankan náà láyé máa nífẹ̀ẹ́ lára yẹn mélòó lẹni tí ń torí ọlọ́run gan sí lọ́hùn gbogbo àlìjáná tá a ròyìn fún náà lọ́lọ́run fi hàn táìsì wa. Allah. فلم أجد شيئا ألذ من العافية. fẹ́ràn owó tí bàbá mọ̀tá pàṣẹ òun mo gbọ́ owó òun yé ẹni tí ò bá ṣubú ò lè mọ iyì dìde olóòsọ́ọ̀gì sáfún fàṣẹ kí kò dìde padà gbogbo oríṣi tó ń dánwò kí wọ́n gbá ń kórí fa kètì ìrísẹ́sẹ̀ so ti ṣubú kí kò dìde padà. Allah. tátó lè gbà ń pé ní strọ́ǹgì ó ní jọ́ tó bá lulẹ̀ tó wá ríbi dìde nínú àwọn tá a kíjú ni wọ́n ti lè tọ̀ wò wọ́n ti lọ wọ́n ti dé ẹ̀ tún ní padà lọ mọ́. Àmín. bàbá wa ọlọ́nkẹ́mi ntí wàá fi parí rẹ̀ wọ́n bi ọba àkàlẹ́rẹ̀ Hindan bunil Munzir bàbá gba ọlọ́nkẹ́mi eré rẹ̀ lọ́ba ti pín nídùúlé wọn àwọn mọ́kànlá náà jọba ṣáájú rẹ̀ nílùú Hijaz gbà tó wá dérí tiẹ̀ ìjọba wa yíwọ́ gbà tó di pé ìjọba bọ́ yányán ẹnìkan wá pè é ó ní dákun gbogbo ìgbádùn tó ti fi gbogbo ọjọ́ ayé rẹ̀ lò so lè rọra summarize ẹ̀ pé bó ló ṣe rí onísọ́mbìrì tó wọ́n fún òun ni wípé kò sí nǹkan tó burú tó àwọn ọ̀tá tó fẹ́ jẹ́ oṣubú ká sì padà máa káànú rẹ̀ ẹ mọ̀ pé yà dí ẹ̀kọ́ ní òjì ọ tó fi mọ́tà rẹ̀ káànú rẹ̀ ìyàwó ti já skéèlì nù
gbogbo ogúnyà àtàdánwò tí máa ń kọlu ẹni tọ́ta fi wá ní lérò kó tó báyìí àfẹ́jọ́ tó báyìí ó sì wá pọ̀ tó báyìí ọlọ́mọdé ó kọlu. Àmín. ìlú tá ti máa ń wo táìmù fún yàn láwa yìí kọ́dà gbogbo àwa tá a yọ ọrùn yìí gan ẹ̀rù ọlá sì ń bà wá pẹ̀lú báwọn bàbá wa ṣe kàǹkà tó báwọn bàbá wa ṣe wú ètò ṣé wọ́n fi lọ wọ́n ni àwọn náà jẹ móró díẹ̀díẹ̀. Iyazilimuka. ṣé àwọn làwọn yóò wá fọkànbalẹ̀ lẹ́yìn kankan nítorí jogún bá lé tóní kò sí kankan tí ó sì ọ bàbá tó ti jogún bá nǹkan ṣe ni ó fi máa wojú ọlọ́run pé ọlọ́run dákun má jẹ́ rí tẹ́sítì lára wa o. Fa'aidullahi naziratun. ẹlẹ́kejì ń bẹ̀ gbogbo wa ibi tí fi parí ọ̀rọ̀ àfáàyàrá ó yẹ kí n sì máa lo extra minute báyìí ẹ ṣeun àfáàyàrá 1 minute tó kù báwọn àwọn ìyàwó lèmi ó bá sọ̀rọ̀ torí àwọn gangan ni wọ́n lọ sí ilé ọkọ níṣẹ́jú kan tó kù bàbá àbáyá àwọn ti lọ òde dáadáa kọ́dà tẹ́ǹtì gbogbo bí ẹ bá dé tẹ́ǹtì ó mọ̀ sàlùtù yín ni ọ̀gá wa tún nìyí o torí ẹ ti lọ òde tí wọ́n ta tẹ́ǹtì ń bẹ̀. Hayyakumullah. kọ́dà òde tẹ́ bá lọ àga ó tún mọ̀ sàlùtù yín ẹ ti lọ àwọn òde tẹ́ àga ń bẹ̀ tẹ́ jókòó ńlẹ̀ńlẹ̀ bẹ́ẹ̀ ṣe wá dé àyè nìsín ọ̀dọ̀ yín náà gbogbo nǹkan wà ẹ̀yin obìnrin wa tí bàbá wọn ọlọ́nkẹ́mi ṣe léyìí fún nǹkan mẹ́ta òun náà ní sọ láàrin 30 seconds tó kù yìí so ti jí padà. Hayyakumullahu. Mahalikun rijal. Mahalikun nisa'i. Mahalikun nisa'i fi falafin. Dami lóhùn. Alikhulwatun nisa'i. Òun kọ́. Tulun nisa'i. Alhamdulilayi ó ti múná dé. Tulun nisa'i. Ẹ̀yin ajé àwa nítorí tó lọ́hùn. Ilé ọkọ tẹ̀ lọ́hùn. Obìnrin ẹ̀ mú àwọn kankan dání ń bẹ̀ kó kéré ọkọ wálé kó jèrè balẹ̀lé kó jèrè lé ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni túlù lisani obìnrin tí ń lọ lé ọkọ ẹnu rẹ̀ ò gbọ́dọ̀ gùn ó gbọ́dọ̀ mọ ìsì ọ̀rọ̀ ó ti ẹ̀jọ́ kọ́kọ́ rẹ̀ mú kankan gbé lára rẹ̀ ó ti mọ ìsì jù obìnrin tó bá ti mọ ìsì jù Ọlọ́run ní fún ọmọ rẹ̀ lọ́rọ̀ sọnù ayé. Allah. Ẹ má mọ ìsílẹ̀ ọkọ ọ̀tọ̀ lè rè bàbá ọ̀tọ̀ lè rè òbí ọ̀tọ̀ lè rè ọkọ ẹ di ẹnu yín kù. Wàtàkùrọ̀tù ṣàtàt. ẹlẹ́ẹ̀kejì ẹ má kọ̀mpléènì fẹ́nìkan o ìyá ń jẹ àwọn obìnrin ta o níta ẹ bá ń fèsì ilé ọkọ ẹ fosùn ẹ fi para ni o kò yí sì fẹ́ níbodì àìmọye obìnrin tẹ́ ti lọ ayọ̀nù lérí rẹ̀ lé ọkọ ó dé wíìgì lé ni èyí tí ò dé wíìgì lé ó lò jáàbù lé ó tún ṣe snapchat pẹ̀lú ẹ̀ ó wà nílé ọkọ dùn ìwọ tó wọ ọbẹ̀ tó pàdé ẹ̀ náà ó pa mára ni ìpamọ́ra òun lẹ́ẹ̀fi jèrè ọ̀la. Wà kú fúnra nùlá àṣírà. wọ́n nùkúránù làṣírí nùkúránù làṣírí oore tọkọ yín bá ṣe fún yẹjọ́ tó yín tó bá ti mọ ẹgbàá bẹ́ẹ̀ àyídá rẹ̀ yọ kan ẹ má fi pa ọ̀pọ̀lọpọ̀ dáadáa rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ òun ni àtàbárújù bóbìnrin bá ti ń bẹ́ lé ọkọ kì í tún ṣe rálẹ̀ mọ́ ẹ gbogbo àwọn màmá wa ṣe bu ara ẹ bò ń lé ọkọ bẹ́ẹ̀ ó burú fóbìnrin tààrà kó máa wá sí igbá ayálẹ̀ lérí TikTok òun yí bàdí ta ló yí fún sáà fáǹsì lọkọ rẹ o tún wá ń fi igbá ayàrá ẹ gbogbo obì tí bá ń ṣe bẹ́ẹ̀ ètò ń polówó fún àti bẹ́ńtà nù kọjá òun sì ń bẹ́ńtà kan wá náà bóbi bá ṣe rí nta òun ni ó ṣe máa júwe lé rẹ̀ ọlọ́mọ́sà bá ń tonú lé yìí. Àmín. la ilaha illallah subhana rabbika. Sheikh al-Barisi ó wù á kó gùn jù báyìí lọ bẹ́ẹ̀ ni Kalimatu Wajiza lé wọ́n parí sọ̀kalẹ̀ dáa àmọ́ padà di wáàsí tọ̀ àmọ́ wa lọ bí wáàsí tọ̀ Insha Allah torí ẹni tí ń wo dáwà tí a pín káàkiri wọ́n mọ́ gọ̀ wá akí àfàgbà Al-Barisi kúṣẹ́
ọlọ́run tí ó járí pẹ́ o.